Brother Maliki. Akujo mẹ́ta sà. Brother Maliki ogun jogun lọ. In fact, ogun mi. Kò ṣe ogun lọ yà sójà ilé ìjà. Ogun ní church. Ó yàtọ̀ sógun wọ́n dùn ọ́. Tí ìdá ìjẹ́jẹ́ bí àtẹ̀jẹ́ bá kẹ̀ tó bá bá Brother Maliki. Tí ẹ̀ bá kú, ọlọ́run mi lọ ni. Èmi sá tẹ̀mí fún yín. Bàbá lọ́wọ́ lẹ́jọ́ matric àbí kíkẹ́ lọ sí pé ẹ̀ lọ. Ọmọ ọdún mélòó ni ẹ ló fún adé fún gbogbo gbàṣà la máa pẹ́. Kátẹ́ ìdá ń pè bọ̀dẹ̀ ọlá fọgbọ́n dẹ́nsì díẹ̀. Ṣóòrù bọ̀ ẹ̀ bí ẹ kọ́ máa fọ́ mi dàbò sí. Wọ́n kékeré tó dàbí rìmúùtì gòtì. Tó bá tiẹ̀ bẹ̀rù wa, ṣé kò yẹ kó bẹ̀rù aṣọ mímọ́ ta o? Ṣé ìfẹ́ dúró àbẹ̀ máa àti àbá ẹ wo ẹ̀yin lẹkọọ ro bẹ́ẹ̀ Brother Maliki ó ṣì hàn bẹ́ẹ̀ ẹ máa lẹlẹ máa bá Brother Maliki gẹ́gẹ́ bí ṣe sọ lọ. bàbá better for better for worse. ẹyẹ ṣọfẹ. ẹni pagúnugún kì í pọ́dẹ ẹni pàkàlà màgbò kì í pọ́ṣù. ẹyẹ ẹ fẹ́ jọlẹ̀ ṣé igúnnugún ló wà níwájú yìí. Brother Maliki ló wà ní. ìwọ kìíní kékeré bíi rìmúùtì GoTv ìwọ àtẹnudẹjọ wádà. ẹyẹ ṣé àwọn ẹ̀mí ni màá jẹ́ ìjà fún yìí o. èmi tá a. Limau. kí ni kan náà ṣé gbogbo bọ́dì ẹ̀ lílà àbọ̀wọ̀ instrumentally. ẹyẹ kí ló dé fẹ́ jọlẹ̀ náà ṣé máa ẹ̀pù mi ni àbí kí n face front. ó dáa mi ò wà interested. ok kò sí wàhálà. ẹyẹ ẹ lè jọbẹ mo ti hàn kán náà ọgùn báyìí. ẹ lè jọbẹ lọ síbi kankan ṣé máa ẹ̀pù mi báyìí àbí kí n face front. ok mo ń gbọ́ ẹ. Man. wọ́n ní wọ́n ti fi bàbá Ìjẹ̀ṣà sílẹ̀. ẹ ká sọ máa ń. ṣebí ìránṣẹ́ Ọlọ́run ni ẹ́. ṣebí ìránṣẹ́ Ọlọ́run ni ẹ́. bẹ́ẹ̀ ni ìránṣẹ́ Ọlọ́run ni mí máa kódà mo tún ní sátífíkẹ́ẹ̀tì mà. ọ̀gbani kábàdì bàtọ́ fún mi bẹ́ẹ̀. kátúrẹ́ ní tẹ̀kútẹ́lẹ̀. gbọ́dọ̀ ìbọ̀lẹ̀ ti ta sí rere ìbọ̀lẹ̀ ti wà tó tó kù lọ́rùn. wọ́n ní akẹ́kọ̀ọ́ ní ká kòkò ní kájà olúwo sorry blood of Jesus blood of Jesus blood of Jesus. ìyàwó ni babaláwo. bàbá ẹ ṣe sà ẹ ṣe gan sà. jókòó padà. ìwọ bẹ̀rù àwọn ayé ni ìbọ̀lẹ̀ ti wá. ìbọ̀bọ̀ ni. ọmọdé ọmọ ogun ó ń pè é fọ. ayọ̀ ẹ sọ̀rọ̀ níbọ̀ lórí ilẹ̀ bàbá yín. kò sí rí gáàsì fáwọn ayé lẹ́nu bàbá ẹ̀ nílẹ̀ yìí. láti náírà ní ìgbà lórí búlọ̀ orí wèrè ṣiṣẹ́ yín bí nǹkan múdòdù gbogbo ṣe rí okùn pàǹtírí sọ́run olóhùn wọ̀ sọ sẹ́yìn àwèrè olójú wèrè olóṣù onírun ojú bí ìyẹ́ labalábá. gbogbo lé lọ́wọ́ wọ́n ní ọmọ ìyá mẹ́ta kò kí n sori ibú ṣùgbọ́n lẹ́ni. ẹ wá gbọ́ o Ṣàngó yàtọ̀ sí Superman ajé òní mú wa èdè òní dìwà kí ẹkùn gẹ́lẹ́sẹ̀ kan ìyẹn òní kọ́ pé lájà o. ẹkùn lẹ́kùn yóò máa jẹ àtiwájú àti ẹ̀yìn níbi ẹ̀bí fi ṣẹ̀jẹ̀ lójú ákàndé òkúdọ̀ tán wò. ẹ̀yà lé ẹjọ́ ń ti gbàdújọ. ẹ̀fẹ̀ ń kó bẹ̀rù èèyàn ò pa láti rárá. wá gbogbo bó ṣe ń lọ láti gbọ́ wọ́n lẹ́yìn lẹ́ ń lò wá. Will you keep quiet? Ọlọ́run ọmọ pé sọ́ọ̀tì ìbàdàn ti lu àwọn ọ̀ṣẹ́ yìí ọmọ bẹ́ẹ̀ ti fi ògo wọn play dorí mẹ́ ẹ ti fi ògo wọn cash out ṣùgbọ́n náà ni o. nínú ògo wa tẹ́ lò asámọ̀ pé ẹ̀ létí ìlò tán balance la wá gbà. access bank là ń lò 01.